Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Check your ticket, number 3878. Okay, that's the number one. Okay, the second one. Okay, thank you. We have a special gift for you from Design Bricks. From Design Bricks. Please, a round of applause for Design Bricks. We appreciate you. We'll be expecting you next year, please. The next person, 3587. 3587. 3587. So, that's the number you get in the Makobo well. The next number, 4819. 4819. Okay. The next person, 5310. 5310. 5310. Thank you so much. Okay, no problem. Come. Say it. I didn't jump my dollar when you were jumping my dollar. I didn't Alright, bring it up. All of you come here, 1,000. Your number where 5326. 5326. Hold up. All right. Thank you so much. What you about me so for that tell me I saw me make a Ibaadan. I said, why you doing this? Why Honorable Femi Adebayo was entertaining every one of us? The great man, the wonderful man, hey, powerful comedian, giant man, a waiting governor. My governor said to you, we go, my brother said to you, but a waiting governor. Excellency, Odunlade, Sanyeri.
Ìwọ Ọlọ́run, mo ti ẹ̀ ti dàgbé gbogbo nǹkan pátápátá báyìí. Ẹ wo ibi tí Odunlade gbé mi lọ. Do you remember my name? Can you remember me? Nibo? Call me my name, sir. Another name for Sanyeri. Can we sing together, please? Parents, children, can you sing together? Can we sing together? Lábẹ́ igi òrànà ibẹ̀ lágbé ṣeré wa. Inú wa dùn, ara wa yá. Lábẹ́ igi òrànà. Ẹ ṣoríire o. Mo recognize present already. Honorable Femi Adebayo. Ọlọ́run ní jẹ́ parí bí Sanyeri ẹ̀ ṣàní o. Orí ẹ̀ ti ká tán. Àwọn t'Odunlade ń sún sẹ́yìn ni. Tí tèmi náà sún. Mọ́sọ̀mọ́sọ̀, wọ́n sọ tèmi, wọ́n sọ tiẹ̀ ní má ṣe bẹ́ẹ̀. Má dé fìlà mọ́, má dé fìlà bí sí wa. Okay, a round of applause for Alhaji Olaniyi Sanyeri. Àtẹ̀wé èèyàn tó iye ọdún tó bá fẹ́ lò láyé yàtọ̀ pàtàkì ọdún Sanyeri. Máa pàtẹ́wọ́ lọ. Èwo nínú yín ló ní wò háàtì mọ́? Èwo nínú yín ló ní kò ní dáa tó? Èwo nínú yín ló ní wò ní sóríire? Èwo nínú yín ló ní wò ní dáa tó fẹ́ lọ sí láìpẹ́? Ògo wọn ní wọ̀kùn lágbára Ọlọ́run. Thank you. My friend is here. My wonderful friend. Talented friend. Professional. Filmmaker to the core. Raw talent. That's how you go to pay. Alhaji Lukman. Olówó demo. Arẹ̀jẹ̀. Alóòrè mi ní àrẹ̀jẹ̀ nínú ìjẹ́ wàsáyé. Adójọ́ oyọ̀pẹ́ ọjọ́bẹ̀rẹ̀ ọ̀tẹ́rì òṣèré. Alóòrè mi ní àrẹ̀jẹ̀ nínú ìjẹ́ wàlẹ̀. Tó o bá ṣe dáadáa máa fẹ́ ní 5,000 naira. Tókèrè ṣé kò gbé ẹ̀kú bẹ́ẹ̀? Mo lè mi ní àrẹ̀jẹ̀ nínú ìjẹ́ wà ń bí. Tó o bá ṣe dáadáa máa fẹ́ 500 k. Business man. Okay, àrẹ̀jẹ̀ ẹ̀dọ̀ mi káwé. Okay, everybody. Tí n bá ní confirm ní ẹni àbá ti rèrè confirm ní. Tí n bá ní kódè ẹni kó bà kódè. Ẹ jẹjẹ kọ́ lùlù ìṣẹ́jú kan fún mi. Kíkọ̀ káwọn èèyàn. Yá Látìfù làbíyà sáyádí. Yá Látìfù làbíyà. Kése Mọ́dínà, kése Mọ́ká. Kése Mọ́dínà, kése Mọ́ká. Ìyá bùkátà jòrò jàrá jòrò kátà jòrò jàrá jòrò Látìfù jòrò jàrá jòrò Wàyídì jòrò jàrá jòrò. Lọ́gbà mọ́ra wọn kò ń bẹ̀ kó kẹ́ everybody. Ṣẹ́gun Johnson jọ Alhaji Femi Ọ̀yọ́mọlá fún òjò káṣẹ pẹ̀rẹ̀ mábẹ̀ ọmọ àti ìbà. Ẹ̀kọ́ máa náwó yẹn tán bí. Àmì tó máa náwó yẹn tán bí. Mo ti ẹ̀ láìkí fìlà èrè àsálátù yìí. If you are this lucky winner, please pick your gift here. If you have tickets number 3873, 3558, 3558. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world.
Like our page, subscribe, and share with friends. Thank you.